ǹjẹ́ a dá arábìnrin yìí mọ̀ dáadáa? ṣé ẹ dá mọ̀? obìnrin yìí ni wọ́n ń pè ní Mọ́rílì àbí Mọ́rílì ọmọ Ìbàdàn. àwọn kan ń pè ní Mọ́rílì, àwọn kan ń pè ní ọmọ Ìbàdàn. àwọn kan tiẹ̀ máa ń pè ní Mọ́rílì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú nítorí ipa tí ó máa ń kó nínú eré Yorùbá bíi ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú. ọ̀pọ̀ ìgbà náà ni ó máa ń kó ipa olólùfẹ́ náà o, ṣùgbọ́n ipa ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú ló máa ń sábà kó ipa o. àìkàìkàìkàìkàì àwọn ènìyàn ti ń sábà sọ̀rọ̀ obìnrin yìí o, obìnrin tí wọ́n ń pè ní Mọ́rílì yìí àbí Mọ́rílì ọmọ Ìbàdàn tàbí o Mọ́rílì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú, èyí tí wọ́n bá mú bẹ́ẹ̀ ni o. àwọn ènìyàn wọ́n ti ń sọ̀rọ̀ arẹwà òṣèrébìnrin yìí. àwọn kan ní kò ṣe fíìmù mọ́. àwọn kan ní ó ń ṣe fíìmù o. gbogbo ẹ̀ la máa sọ ń bìbà yìí, gbogbo ẹ̀ la máa tún bìbà yìí. ọlọ́run jọ̀ọ́, bá a ṣe fẹ́ sọ̀rọ̀ arẹwà òṣèrébìnrin yìí ìyẹn Mọ́rílì, ọlọ́run jọ̀ọ́ gbogbo ọwọ́ tó ń ṣe ẹ̀ pátá bá mi dá sọ̀rọ̀ ayé wọn o. ọwọ́ náà wọn ò ní fi gbọ́mọ sin o, wọn ò ní fi gbé aya sin o, wọn ò ní fi gbọ́mọ sin. ẹ ṣàmì àdúrà yìí. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì King Fax TV tá a ti mú tàwọn tòṣèré àtàwọn celebrities wa wá. ẹ ṣe wá láǹfààní, ẹ ṣí ẹ̀kẹ́ ẹ láìkì post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. ẹ jẹ́ á sọ ohun méjì mẹ́ta mẹ́rin nípa arẹwà òṣèrébìnrin yìí. ká sọ ohun méjì mẹ́ta mẹ́rin nípa arẹwà òṣèrébìnrin Mọ́rílì yìí. ká sọ ohun tá ò mọ̀ nípa rẹ̀ o. orúkọ rẹ̀ ní kíkún ni Funmi Awelewa. Funmi Awelewa lórúkọ rẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló máa ń sábà pè ní Mọ́rílì. Mọ́rílì ni ọ̀pọ̀ ènìyàn máa ń sábà pè. àwọn kan tiẹ̀ máa ń pè ní ọmọ Ìbàdàn, àwọn kan máa ń pè ní ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú nítorí pé gbogbo ìgbà àbí ó máa ń sábà kópa èkéèbú nínú àwọn fíìmù àgbéléwò. ìyẹn Mọ́rílì o, ó máa ń sábà kópa ipa ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú, òun ló máa ń sábà ṣe. ṣùgbọ́n gbà míì ó máa ń sábà ṣe àwọn eré olólùfẹ́ náà o. ó máa ń sábà ṣe àwọn eré olólùfẹ́ nínú fíìmù àgbéléwò ti Yorùbá o. actress ni, producer ni, director ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ fashion designer. fashion designer ni Mọ́rílì o. Mọ́rílì fashion designer ni o. yàtọ̀ sí wípé ó ń ṣiṣẹ́ òṣèré, ó máa ń ṣe iṣẹ́ fashion designer. bóyá nítorí ẹ̀ làwọn kan ṣe sọ pé àwọn òun sábà máa ń rí nínú eré Yorùbá mọ́. ẹ mọ̀, iṣẹ́ lóògùn iṣẹ́ o. wọ́n ní múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. èyí ló mú Funmi Awelewa tẹpámọ́ṣẹ́ o. yàtọ̀ síṣẹ́ òṣèré, ó tún ń ṣiṣẹ́ fashion designer. àwa bí Funmi Awelewa tí gbogbo ayé mọ̀ sí Mọ́rílì ní October 23rd ọdún 1993 òun la bí Mọ́rílì o. October 23rd ọdún 1993. ọmọ bíbí ìlú Ìbàdàn ni nípínlẹ̀ Ọ̀yọ́. ibẹ̀ láti bí Funmi Awelewa o. ọmọ bíbí ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ òun ni ó ń ṣe o. Mọ́rílì kàwé gboyè nílé ẹ̀kọ́ gíga yunifásítì ìlú Ìbàdàn níbi tí ó ti gba oyè nínú ìmọ̀ Library and Information Study nílùú Ìbàdàn nínú. ó jẹ́ òṣèré sinimá tí ó ti gbajúmọ̀ púpọ̀ nínú àwọn eré èdè Yorùbá. Funmi Awelewa ó ti gbajúmọ̀ nínú àwọn eré èdè Yorùbá. yàtọ̀ sí iṣẹ́ eré ṣíṣe, Funmi ti bẹ̀rẹ̀ iṣẹ́ olùdarí eré pẹ̀lú eré rẹ̀ tí ó ṣe jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ A Witch. A Witch ni fíìmù kan tí Funmi Awelewa tí gbogbo ayé mọ̀ sí Mọ́rílì
tí ó ṣe jáde o a wish èmi náà wish o ọlọ́run mo wish o. Funmi Awelewa sọ nínú interview kan tí wọ́n ṣe ó ní a wish yìí fíìmù tí à ń sọ nípa ẹ̀ tó jẹ́ a wish yìí ó ní ó dálé lórí ìtàn ìgbésí ayé òun àti ìyá òun ìtàn ìgbésí ayé òun àti ìyá rẹ̀ òun ni ìtàn a wish yìí ó dálé lórí àfi kí Elédùà kó gbà wá o. yàtọ̀ sí iṣẹ́ ìtàgé ìyẹn iṣẹ́ òṣèré o, Funmi Awelewa tún jẹ́ oníṣòwò àti aṣojú fún àwọn iléeṣẹ́ oríṣiríṣi ìyẹn brand influencer Funmi Awelewa yàtọ̀ sí pé ó ń ṣiṣẹ́ òṣèré ó jẹ́ oníṣòwò ó ń ṣe ìṣòwò tiẹ̀ lọ́tọ̀ ó ní iṣẹ́ tirẹ̀ tó ń ṣe ó tún jẹ́ aṣojú fún àwọn iléeṣẹ́ oríṣiríṣi ó tún wá jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tí àwọn olólùfẹ́ rẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ àwọn ènìyàn wọ́n fẹ́ràn rẹ̀ gan lórí Instagram o lórí TikTok àwọn èèyàn fẹ́ràn rẹ̀ púpọ̀ nípa àwàdà àti èdè Yorùbá èyí tí ó máa ń sọ èdè Yorùbá èdè Ìbàdàn èyí tí Funmi Awelewa tí gbogbo ayé mọ̀ sí Mọ́rílì tó ń sọ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ púpọ̀ ó ní àwọn fans rẹpẹtẹ ẹ wò ó ẹ̀yin ayé ẹ fẹ́ràn èmi náà ẹ jẹ́ á sáré sọ àwọn eré tí Funmi Awelewa ti ṣe àti tí ó kópa ńbẹ̀ o ká sọ àwọn eré tí Mọ́rílì ti kópa àti tí ó ṣe fúnra rẹ̀ o àwọn eré bíi A Witch, Over Sabi Aunty, Alice Mama, Ayétòrò Town, A Woman's World, Láńlẹ́yìn, Àfáyá Ginger, Mọ́rílì Ọ̀bùn, Tàkójẹ́ àti Ọkọ Olóṣó àti bẹ́ẹ̀ 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 lọ o. àwọn eré tí Mọ́rílì ti ṣe jáde àti tó kópa ńbẹ̀ nìyẹn o àwọn eré tí Funmi Awelewa ìyá Ìbàdàn Mọ́rílì Mọ́rílì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú tí ó ti ṣe jáde nìyẹn o. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa arẹwà òṣèrébìnrin Mọ́rílì ìyá Ìbàdàn Mọ́rílì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú ìyẹn Funmi Awelewa o ẹ̀yin rárá wa ohun tẹ́yin náà bá tún mọ̀ tẹ́ ẹ mọ̀ nípa Mọ́rílì èyí tí a ò sọ ẹ bá wa fi sábẹ́ comment section o eléyìí la fi ń celebrate arẹwà òṣèrébìnrin Funmi Awelewa ẹ má wàá gbàgbé ẹ follow kẹ́ ẹ like post wa kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ comment don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated o ire o.